bí nǹkan kò bá yàtọ̀ tí àdéhùn kò sì dàrú, ọjọ́ 4 oṣù kẹwàá tí a wà ọdún tá a wà yìí, ìyẹn the 4th of October 2024, ó ní ayẹyẹ orin àti fàájì yóò máa wáyé ní ìlú Maryland lórílẹ̀‐èdè United States of America, tó sì jẹ́ pé akọni ọmọ ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéníyì Adéyẹmọ, ẹni tó pè yàn mọ̀ sí Sunday Ìgbòho Májàsọ́lá, òun ni wọ́n fẹ́ ṣe fàájì àti ìmọ̀rírì pẹ̀lú ayẹyẹ náà fún. Gbajúgbajà olórin fújì ni Alhaji Saheed Akorede Okunola, ẹni tó pè yàn mọ̀ sí Saheed Òṣùpá, inú mà lọ kéde sórí ẹ̀rọ ayélujára pé lọ́jọ́ 4 oṣù kẹwàá tá a wáyé the 4th of October ni àwọn lòun yóò kọrin ní ìlú Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà, tó sì ní àwọn yóò fi orin náà àwọn yóò fi sọrí Sunday Ìgbòho tó jẹ́ akọni ọmọ Yorùbá fún ipa pàtàkì tó ti kó fún ìran Yorùbá àti ní ilẹ̀ Yorùbá. Gbàrà tí Saheed Òṣùpá tó gbé ọ̀rọ̀ ẹ̀ sórí ẹ̀rọ ayélujára, pàápàá tó tún kọ pé want to celebrate our living hero, èèyàn pé akọni wa tó sì wà láyé, àwọn fẹ́ ṣàpọ́nlé ẹ̀ ní làwọn èèyàn máa ti ń kan sára sí i, tó sì ń ṣàdúrà fún pé àwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ò tó mọ rírì Sunday Ìgbòho pẹ̀lú iṣẹ́ ńlá tó ti ṣe fún ilẹ̀ Yorùbá. Nígbà tí Sunday Ìgbòho náà yóò jẹ́rìí sí ọ̀rọ̀ ẹ̀, Sunday Ìgbòho náà má sọ̀rọ̀ síta lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀, èyí tí ó kọ ọ̀rọ̀ síbẹ̀ wípé lóòótọ́ ni òun náà yóò wà níbẹ̀ lọ́jọ́ 4 oṣù kẹwàá tá a wà yìí ní ìlú Maryland lórílẹ̀‐èdè United States of America láti fi ẹsẹ̀ rajó níwájú Saheed Òṣùpá níbi tí wọ́n ti fẹ́ ṣe ìmọ̀rírì ẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá lórílẹ̀‐èdè United States of America, pàápàá àwọn tí wọ́n fi ìlú Maryland ṣebùgbé àti àwọn orílẹ̀‐èdè míì tó tún súnmọ́ United States of America, iná ti múra náà ti ń gbáradì pé bí ó bá fi dọjọ́ 4 oṣù kẹwàá náà, ẹsẹ̀ gbogbo àwọn ni yóò pé sí ìlú Maryland láti ṣẹ̀yẹ fún Sunday Ìgbòho, nítorí pé ní tó ti ṣe fún ilẹ̀ Yorùbá kì í ṣe nǹkan kékeré rárá àti rárá.